ẹ̀yin ènìyàn wa ogun bẹ́ sílẹ̀ lọ́ṣùn o àwọn ọmọ Ẹdó àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àwọn ọmọ Ẹdó court wọ́n ti ya wọ Ọ̀ṣun wàhálà dé wọ́n ya wọ Ọ̀ṣun pẹ̀lú security wọn bóyá ẹgbẹ́ ayé bóyá ẹyẹ ni wọ́n dé fìlà wọ́n dé bẹ̀rẹ̀ tí o bẹ́ẹ̀ náà ni wọ́n ń pariwo ni wọ́n ti ń sọ nínú fídíò pé àní Ọ̀ṣun làwọn wà àní Ọ̀ṣun làwọn wà àní àwọn jọ máa yanjú ìbò Ọ̀ṣun ni láti Ẹdó sí Ọ̀ṣun ẹjẹ báwo ló ṣe papọ̀ yé àní à ń sọ láti yọjọ́ rí pé àní ìlú yìí ti tán sẹ́ẹ̀ ẹjọ́ ibo ni irú eléyìí ti ń ṣẹlẹ̀ wọ́n ń dìbò ní Ọ̀ṣun àwọn ọmọ Ẹdó àwọn kóòtù boys wọ́n kóra wọn sínú ọkọ̀ bám wọ́n ya wọ Ọ̀ṣun wọ́n dẹ̀ ti ń ṣe fídíò mọ́tò ọlọ́pàá páàkì àwọn security àwọn náà kó wá àwọn náà páàkì wọ́n dẹ̀ ń show ẹ̀ báyìí pé ẹ wò ó pọ̀ ńlẹ̀ o àwọn kó wá ní o bí wọ́n bá ṣe fẹ́ sí lọ́ṣun ni o ó ti tán ẹ̀yin ènìyàn wa ẹni ni wọ́n ní tá a bá dájọ́ ọjọ́ á pé ọjọ́ ti wá pé báyìí èní lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ 2026 èní tó jẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé tí wọ́n ń dìbò lọ́ṣun o àwọn kan tó ń ṣẹlẹ̀ lọ́ṣun wọ́n ti di woro sí woro ọ̀dẹ̀ sọ́dẹ̀ gbàgbós lọ́ṣun báyìí ni o wọ́n ṣíná wọlé láti Ẹdó ni o wọ́n kó wọn wọlé lónìí lọ́lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ náà ni wọ́n ń dúnkokò mọ́ àwọn ará ìlú pé ẹ bá gbé mú sí àwọn ti wá o ọlọ́pàá rè o pọ̀ ńlẹ̀ o ọmọ Ẹdó làwọn o àwọn ti ṣíná wọlé sọ́ṣun kò sí nǹkan tẹ́nìkan fẹ́ ṣe fáwọn Adeleke bá gbé mú sí àwọn máa bẹ́ imú ẹ̀ ní ìpínlẹ̀ o ní ìpínlẹ̀ jẹ́ ká máa mú wá fún wa lẹ́ẹ̀kọ̀kan bá a ṣe kó wá ẹyẹ ènìyàn wa ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ tó wa létí ẹ bá wa wo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́ṣun pátá ó ti di gbogbo ẹ ti padà di yánpọnyánrin ṣe bí à ń sọ fún wa pé no amount of election tí wọ́n fẹ́ dì nínú ìlú yìí tí ìlú yìí fẹ́ dá ó ti tán kò sí nǹkan kan mọ́ tó kù sínú Nàìjíríà níwájú ọlọ́pàá wọ́n dẹ̀ ń ṣe fídíò wọ́n ti ń sọ wípé security àwọn tó ń gbé dání dáadáa táwọn kó wá leléyìí o. Ọ̀ṣun we tell una say we dey come una say na lie. Ọ̀ṣun they don't want hear word. Ọ̀ṣun They don't want hear word. Ọ̀ṣun Adeleke Atisia. Adeleke will learn in the hard way. Tomorrow. Adeleke will learn in the hard way. Tomorrow. I told una say make we no come Ọ̀ṣun. Una say if we come Ọ̀ṣun, say Abat, call them, tell them that Bako is trolling in the street of Ọ̀ṣun. Tell them. Una say na one stone. I don't get level. Una come stone most soon. Adeleke will learn in the hard way. A very hard way. Davido will learn in the hard way. Very hard way. Since you say you don't want to sing, you want to do politics, we will finish you. Yeah, everything day. We ready. On ground. We ready. On ground. Show them. Adeleke. Imo. Edo. Show them. Edo. Show them. Edo. Couple head. Who head now? Davido couple head. He go commit suicide. Abat already. Who head? No matter. Bastard. Adeleke, we learn in a hard way. If we no kick Adeleke come up for that office, I will share 1 million naira to 5 people. If Adeleke win, I will dash out 1 million. Where Adeleke want pass win? Who know Adeleke? Tell us say we dey on ground. Listen to the dance. Show them. Listen to the dance. Adeleke. Listen to the dance. We go learn new thing. In a very hard way. Listen to the dance. Order your dancing on Saturday go end. All don't end. Tomorrow. End tomorrow. Now tomorrow Bako want off that join music. Davido they dance. You gonna dance follow Davido. Yeah, governor where they dance. No matter. They are coming to smoke you out. No, it's a must. That one is a On must. Saturday they are smoking you out. It's a must. Tomorrow, Adeleke is leaving. your belly go less. He go less. At first, now Adeleke want pass tomorrow. Adeleke. You know the year where you throw man go meet His Excellency Senator Monday Okpebholo, the Bako rescue. Omoegbere ready for una. He's taking over the state. We are going to capture Adeleke tomorrow. We'll capture him. See another they come. See Oga. See Oga. See them.
Oh. We'll capture Adeleke. See there? We'll capture him. They are on their way coming with their We'll capture him. Adeleke everybody go. We are in the streets of Osun to capture Adeleke. Collect. Adeleke. CUT. No matter. Like they wear their berets. No matter. If Adeleke put body, they go collect. No matter. See there? Oh God, they ready to smoke anything out. They are smoking They Adeleke. ready to smoke anything out. Adeleke. Abemona go vote, Mona no fear. Go and vote for APC. Go and vote APC. It's free and fair election. Nobody will vote Adeleke. They have been stealing Osun's money. Davido should go and work hard. Go and work hard. Don't can they use Osun money? They should show yourself on social media. They use Osun money. They buy new motor. Davido, go and work hard like your mate, the Burna Boy. Go and concentrate on how to carry a Grammy instead of misbehaving in the street of Osun. Tomorrow, Davido, you will learn new thing. Adeleke family will learn new thing. Una head no correct. Una remember the year when I thought to Bewolo, Senator Mojo Bewolo. Oh, Q boy. Una the grace. Una no get level. We are in the street of Osun. If you get level, come out. Come out. Agbako is in the street of Osun strolling. Now the grace. When on. ẹ̀yin ènìyàn wa ṣé inú ẹ̀ bá wa rí nǹkan tó ṣẹlẹ̀ lọ́sùn kẹ́yìn fi state ẹ̀ sílẹ̀ wọ́n ti ń sọ wípé àní Ẹdó làwọn ti wáṣẹ́ táwọn eléyìí ò bá jẹ́ lẹ́gbẹ́ òkùnkùn kí ló máa fún wọn ní ìgboyà bẹ́yẹn tí wọ́n fi máa sọ̀rọ̀ bẹ́yẹn jẹ́ pé ìlú yìí ti tán governorship election òun ni wọ́n ń di o eléyìí tí ì ṣe presidential election tí wàhálà ti pọ̀ tó eléyìí ṣé wọ́n lè máa dìbò ní Ẹdó kí ọmọ Ọ̀ṣun àbí Èkìtì àbí Ògùn state kí wọ́n kóra wọn lọ síbẹ̀ kán dẹ̀ máa fi yé wọn wípé Èkìtì làwọn ti wá o ní ìpínlẹ̀ o ní ìpínlẹ̀ wọ́n ó du grand báyìí ní Ẹdó sí Ọ̀ṣun ó parí ẹ wo Èjìgbò Ìlà Ọ̀ràngún Ẹdẹ gbogbo kan tó ń ṣẹlẹ̀ ẹ wo Adeleke òun náà rè sàlámù ó ké sí àwọn IG o ó ní ẹnìkan wọ́n ń pè ní bíi Londona o ó ní wọ́n ń tírẹ́tì àwọn olùdìbò ní Ẹdẹ gbogbo nǹkan tó ṣà ń ṣẹlẹ̀ ní Ọ̀ṣun pátá jẹ́ ká máa fi sí kẹ́ bá máa wò lẹ́yọ̀ kọ̀ọ̀kan ní ká fi hàn wá ní o pé ìlú yìí ó ti tán títà fi ń sọ fún wọn ní pé kọ́ àníkẹ́ pín ìlú yìí sẹ́ ẹ má fi àkókò àwọn èèyàn ṣòfò ṣé ẹ ti rí bó ṣe ń lọ ṣé ìlú tí ó fẹ́ dalẹ̀ léyìí wọ́n mú lawmaker náà lawmaker jẹ́ ká tẹ̀wọ́ kọ́ gbọ́rọ̀ lẹ́nu Adeleke tán ká tó rí lawmaker tí wọ́n mú pẹ̀lú voters card ó kó àwọn èèyàn sínú rẹ́sì jẹ́ ká kọ́ gbọ́rọ̀ lẹ́nu. For my people in Osun State, there is one guy, a police officer called London from Port Harcourt. They brought him to come and destroy my town. They brought him to come and disorganize the voting. So I'm calling on the Inspector General of Police and all the security agencies to watch out, to be on the lookout of a police officer from Port Harcourt. They brought him, the APC Osun brought him to come and do the right job to destroy my town area so that people will not vote. So I want the Inspector General of Police to take note and do the needful. See, police commissioner election, DIG election, she take note. And all my people there should watch out. That's number one. And I have it on authority of information that they don't want to go through the normal process of from units to ward and to local government. They want to just take it all the way to the donation center, and that is not acceptable. They must follow the rules, and that is why I'm alerting my people to watch out. And I know by the special grace of God, I'm winning this election by the special grace of God. Thank you. ẹ̀yin ènìyàn wa ṣe ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Adeleke police officer tó ń jẹ́ London ṣé London ló fi gbaṣẹ́ iṣẹ́ ọlọ́pàá ni òhò orúkọ ìnagijẹ ẹnìyẹn London ẹ ti mọ̀ wípé irú police officer yẹn ara àwọn tó kó àwọn ọmọ Ẹdó yẹn wá náà nìyẹn ara àwọn ọ̀gá àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn nìyẹn bóyá Wike ló gbé wọn wá Port Harcourt Cross River okay bóyá Wike ṣe pé àwọn ni the ruling party báyìí
ibi tó bá wù wọ́n ni wọ́n lè deploy ọlọ́pàá ológun lọ bó bá ṣe wù wọ́n ni wọ́n ṣe ń ṣe báyìí ṣé ẹ ti rí kọ́tàǹsì àníṣe ìlú yìí kò sí ètò kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ó ti bàjẹ́ ẹ pín iṣẹ́ ẹ jẹ́ kó lùkàlùkù máa lọ for how long la fẹ́ continue báyìí ohun tó ń ṣẹlẹ̀ lẹ́dẹ̀ nìyẹn o àti sáré gbé wa débẹ̀ o àgbéwádé ẹ̀dẹ̀ lẹ́wà lọ́wọ́lọ́wọ́ báyìí èní ní ọjọ́ 15 oṣù kẹjọ 2026 tí ìbò Ọ̀ṣun ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ṣé wọ́n arákùnrin yìí lawmaker Abiola Ibrahim ọwọ́ba lẹ́ẹ̀ni náà ni o bí ìbò yẹn ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ ilé tẹ́ ṣe àwọn òyìn residence yẹn bàbá ẹ̀ lónìí bóyá wọ́n lọ háyà àwọn èèyàn wá ni o bóyá láti Akwa Ibom ni o bóyá láti ilẹ̀ Ìgbò bóyá láti ilẹ̀ Haúsá ni o àtẹ̀mọ́ àmọ́ state tán ti lọ kó wọn wá bóyá àwọn ọ̀dọ́ Ẹdó yìí náà ló dẹ̀ kó wọn síbẹ̀ àtẹ̀mọ́ bí wọ́n ṣe débẹ̀ torí àwọn ọlọ́pàá ní kí arákùnrin yìí sọ̀rọ̀ àwọn eléyìí bó ló ti lọ kó wọn wá kò bí sọ̀rọ̀ o gbogbo wọn ẹ̀wò wọn lọ háyà àwọn àti ìyá àti bàbá àti obìnrin tó gbọ́mọ sọ́wọ́ ẹ̀wò wọn 146 ni wọ́n pè wọ́n àwọn lè máa ju 146 gan mi rò bóyá residence yìí nìkan ni wọ́n máa háyà àwọn èèyàn sí bí wọ́n ṣe ṣe kiri ìlú sí ìlú nìyẹn local government by local government bí wọ́n ṣe kó wọn síbẹ̀ nìyẹn ọwọ́ ti bà wọ́n báyìí ní Èjìgbò ẹ wo wọ́n ṣe voters card fún wọn ṣé àwọn olóṣè voters card ni INEC ò rí wọn gbà tán ṣe ni àbí voters card tí wọ́n lò ní ìpínlẹ̀ wọn ni wọ́n mú wá jágbọ́ lẹ́nu àwọn ọlọ́pàá tí wọ́n fi ọ̀rọ̀ wá arákùnrin lẹ́nu wọn wọ́n ní lawmaker wọn ní Ọ̀ṣun ni eléyìí lawmaker àti pòṣàn nílẹ̀ Yorùbá. Speak louder now. How we show the video? Your name, sir? They embarrass ourselves again. Wait 1 minute before you start. So he said, wait, let him breathe in. Breathe in, out. Yeah, actual number. What's your name, sir? Wait, I'm coming. What's your name? Abiola Ibrahim. From where? Ikire. Who are these people? They are voters. For which election? The election happens today. Happening today. Are they all residents of Ikire here? Well, some of them are villagers from outside of They were hired. I do not hear anybody. You don't hire them. Just to come and vote. I do not hear anybody. So they don't have houses. We are going to interview them. Yes, it's not. Okay. You brought them here when? Some of them live there. Some of them have the houses and they came here. Who is the owner of these residents? My dad Who's your dad? is late. He's late. He doesn't have name. Alaji Ibrahim. Eh? Alaji Ibrahim. Haji Ibrahim. Okay. Because we have interviewed some of them. Any agreement? You promise them anything? Oh, it's free. Okay. These are voters cards from them. Very good. No, that person. You should hold it. Hold the voters card. Hold the voters card. It's not recover for Collect it now. It's not your property. Hold it well. Okay. Which party are they here to vote for? Carry it up. Let me Raise it up. Eh? Voting is their choice. So Voting is their choice. So you are an agent I'm not to go and carry them to vote for any party. They cannot go from their houses and to go and vote. Don't compound your problem. Tell us the truth. Which party? Talk now, my man. Eh? What are these? Wasting my time. Eh? Property, I'm a member of Akori. You are a member of our court. Okay. Thank you. Which card are you holding? Let me see it. Which card are you holding? Belongs to the voters. Belongs to the voters. Let's stop now. Let's go down. Let's see the cards.
So which party do they intend to vote for? He said he's a member of our court. Accord party. That's all right. No, I thought we do that already. Let's start there. ẹ̀yin ènìyàn wa àwọn kan rèé wọ́n ní Èkìtì àti Oǹdó ni wọ́n ti lọ kó wọn wá, wọ́n lọ háyà wọn wá, wọ́n imported wọn wá nítorí ìbò lọ́ṣùn. Èkìtì, Oǹdó ní governorship election, okay, tó bá ti dìgbà ti presidential election kìgbà yẹn ni wọ́n máa ń lọ sí outside, ìgbà yẹn ni wọ́n máa ń lọ another country, tí wọ́n lọ kó Mali wá, tí wọ́n lọ kó Niger wá. Okay, governorship election within inú Nàìjíríà nìkan ni wọ́n ti máa háyà àwọn èèyàn. Ó padà ti wá lẹ́tì kẹba àwọn rèé ẹgbọ́rọ̀ lẹ́nu wọn. White here. 1, 2, 4, 5, 11, 12, 13, 15. Ṣé rí pé wọ́n ti gbé ọ̀rọ̀ election ìlú yìí to another next level. Ṣé rí pé ọ̀rọ̀ ìbò inú ìlú yìí ó ti kọjá be careful. Wọ́n ti gbé fò gidi, wọ́n ti gbé fò. So wọ́n ṣe voters card sílẹ̀ fún àwọn èèyàn. Àní system inú ìlú yìí ti bàjẹ́ sẹ́ẹ̀. System inú ìlú yìí kò ìlú tó bá ti ní identity, so voters card yẹn báyìí ó ti wá di nǹkan tí everybody kàn lè máa ṣe, àbí àwọn eléyìí ló máa ṣe eléyìí fúnra wọn, àbí àwọn tó ń issue voters card ṣáwọn náà ló ṣe fún wọn náà. Òkú sí kan tó lè ṣẹlẹ̀ ní Nàìjíríà. Wọ́n ní àkọọ́dù jẹ́rìkẹ́ gbogbo wọn pátá, kò sí èyí tó ṣẹ́ nínú wọn, irú rò ń borùn ní gbogbo wọn. Ṣùgbọ́n àwọn ọlọ́pàá tó bá fẹ́ get arákùnrin dáadáa, ṣèbí lawmaker ni, kí ló tí wọ́n ṣe ní kó mú ID card ẹ̀ wá. ID card ẹ̀ ni wọ́n fi mọ̀ pé okay party báyìí ló wà lóòótọ́. Kí ló tí wọ́n fi gba ID card ẹ̀? Lawmaker lòun, Ibrahim Abiola. Ó ní bàbá àwọn ló ní ilé yẹn, so ilé bàbá ẹ̀ ló lọ kó àwọn èèyàn, ló lọ háyà àwọn èèyàn wá sí. Ó ní okay àwọn wo náà fẹ́ dìbò fún? Ó ní choice wọn. Ta ni choice wọn? Ìwọ ò ní purpose tó fi lọ kó wọn wá. Elédùmarè, ìlú yìí ti tán. Ẹ wo àwọn party agent, àwọn náà wọ́n takú ti Jésù. Wọ́n ní tí pilot ò bá pé àwọn ò ní dìbò ní Èjìgbò. Bí ò bá pé a ò ní dìbò, òun ni ariwo tí àwọn party agent ní Èjìgbò ní Ọ̀ṣun state ń pariwo. Ẹ bá tún ká mi nìsín, ó sì lè kọ́ mẹ́pẹ̀rẹ̀ ọ̀gbẹ́. Ẹ̀dẹ̀ sọ pé 594 ní kó wá fún wa. Ilé òkè 594 yìí. How come? 594 lè kó wa. Náà sọ pé ní 594 báyìí. Òun lè mú pé káwọn ọmọ gbà kó pé ìjọba tó ń
ẹ̀yin ènìyàn wa àwọn nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun la ní ká fi hàn wá ká sáré gbé wa débẹ̀ o pé ìdí tá a fi ń sọ fún wa nìyẹn wípé àní tí olúkálukú tó ò bá dá dúró olúkálukú dá dúró lórí ẹsẹ̀ ìlú yìí ò lè tòrò kì í ṣe pé ẹ wo bí àwọn kan ṣe ṣíná wọlé láti Ẹdó tí wọ́n dẹ̀ ní ìgboyà tí wọ́n dẹ̀ ń ṣe fídíò wípé àní Ẹdó làwọn ti wá kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́ṣùn irú ìlú tẹ ní kájọ jòkó sí lélẹ̀ báwo ni irú nǹkan báyà ṣe máa lọ tẹ ní ìlú máa dà wọ́n ti produce àwọn agbèrò àwọn tọ́ọ̀gì àwọn kóòtù lóríṣiríṣi wọ́n ti ní wọn sílẹ̀ tó dẹ̀ yẹ kí wọ́n dẹ̀ máa sọ fún ẹ wípé sẹ́ẹ̀ àti máa dárúkọ olóṣèlú táwọn ń ṣiṣẹ́ fún níbi tí àyà kò wọ́n dé wọ́n ti ń ṣó ọlọ́pàá ẹ wo ọlọ́pàá o àwọn wà pẹ̀lú wọn wọ́n wà pẹ̀lú àwọn gampe làwọn wà kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ wọn náà tó bá gbé mú sí wọn máa bẹ imú ẹ̀ Ẹlẹ́dùmarè orílẹ̀-èdè wo ìlú tẹ ẹ̀yin tẹ́ ń wò mí ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ìlú tẹ́ ẹ wà yẹn ṣérú eléyìí ṣẹlẹ̀ ń bẹ̀ ṣérú eléyìí ṣẹlẹ̀ ń bẹ̀ títa fi ní pé we can't continue like this nǹkan tí ó ti bàjẹ́ kọjá àtúnṣe ọ̀rọ̀ Nàìjíríà ó ti bàjẹ́ kọjá àtúnṣe ẹ wo bó ṣe ń ṣèlú kódà ẹyẹ nìyẹn wá bó bá ti ṣe ń lọ máa mú wa fún wa lórí ìkànnì wa níbí ẹ bá wa subscribe sórí YouTube channel wa Àṣàkẹ́ TV show èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show tó bá ṣe ń lọ máa mú wa fún yín Odùduwà gbè wá láṣẹ Èdùmàrè.